ẹ má bá ń dù ú nǹkan mi ni ẹnìkan ìbáyúnmíyúnmí dùn mí ẹ má bá ń dù ú. Adéọlá o ọmọ Ajíbóyè ti sọ ọjọ́ bí lónìí ìwọ ni ń pè rí lọ́wọ́ ẹkún ọ̀rẹ́ òní o ẹ mọ̀ ọ̀mọ̀kú ẹ̀yẹ ẹkùn ọkọ̀ Adéyẹmí aláàlú bárí kéèyàn ikú ò ní pa ọ́ fún mi bàbá mi dáadáa Àkànní Àrò ó gbéra nílẹ̀ wọ́dí ìdè kó ṣe bí ọmọ Àkíṣe ń ṣe aya nínú ilé rẹ̀ àtàwọn ọmọ rẹ̀ lọ́dí wọn mọ̀ ṣeré lẹ́yìn fún ọ. Owó mi lẹ́nu iṣẹ́ mi léèté wọ́n lè máa wúyọ́ owó sì mọ́ sọ ẹgbẹ́ náà nítorí ìta lórí ṣe ń jáwọ́ jáṣẹ́ nínú mi gbàrà tí mo gbọ́ wípé Matthew ọmọ Ajíbóyè ní sọ ọjọ́ bí lónìí mo yá agbẹ́wù mi wọ̀ ó dilé Àkànní Àrò tí sọ ọjọ́ bí lónìí ẹjẹ́ rèébẹ̀ ẹjẹ́ lọ́rẹ̀ èèyàn òfun nínú rẹ̀ ni. Adéọlá bọ́ bá ti gbóhùn mi ò dìde Àkànní dá mi lóhùn ìwọ ni ń ké sí lọ́wọ́ bí mo bá ń wí bí mo bá ń sọ ṣe bó ti mọ̀ pé èmi ni Àkànní mo ní kí ọ fàyàjọ́ ọjọ́ bí rẹ tó bọ́ láyé lónìí ó gbádùn mi gẹ́gẹ́ bí ìyàwó àṣẹ̀ṣẹ̀gbé ti fẹ́ràn oge ìdájú tó òkú ọdún òsì kú àṣeyẹ àbùkù oníkan yẹn nídàgbàyà ọ̀rọ̀ gbogbo tí ń pa yín lẹ́rìn Elédùmarè oníjó pa yín ní ẹkún oyin mọ́dún tiẹ̀ nínú afárá èkùkù mọ́dún tiẹ̀ láyèrè ọdún wà nídé ká mọ̀ ṣe rọ̀mọ́bì lórí àtẹ ẹ mọ̀ bẹ́ẹ̀ ni ìran ọ̀bẹ ní bẹ́ṣu ọba mi Èdùmàrè dákun bá ń dà ọ́ lágbà ǹjẹ́ kó dàgbà kó ní ń tàgbà á ní Àkànní Àrò dákun bá mi ṣàmì ẹ̀ dáadáa kórìíjì ọ̀dàgbà kọ́ tagbàlagbà á ṣe kórìíjì ògbó kákáká kó mewu orí ṣóge bó bá wádìí wòyí àmọ́dún igba lérè léni àwo lérè léni nítorí àwọ̀lé lọ́mọ san. Adéyẹmí ló ní bí ọ̀pọ̀ ẹni bá dáre jẹ́ pọ́nlé o òun ló ní wọ́n mọ̀ kìfẹ́ òun ó ní mọ̀kadé òun ó ní mọ̀kẹ́ni ìkejì òun pópó ọdún aya nínú ilé rẹ̀ òun ló ní òun àní làwọn náà ní gẹ́gẹ́ bí ọmọ aṣẹ́gìtà ṣe ná ní èèpogi bí ọba aládé ṣe ná ní adé tiẹ̀ gẹ́gẹ́ bí ìjòyè ṣe ná ní ìlẹ̀kẹ̀ ọrùn bẹ́ẹ̀ náà ni Adéyẹmí aya nínú ilé rẹ̀ akọ́bẹ́pọ̀rí arẹwà lóbìnrin ọmọ dára ó jẹ́ ìpín lọ ìbàdí àrán lónìí wọn mọ̀ kí ọ̀nì gbèjègbè ìjọpọ̀ òkú ọdún olóòní fọdún eléyìí ṣàṣemọ́. Adéyẹmí ló sọ pé àtùpà lọ́kàn mi ẹ gbọ́dọ̀ kú o àtùpà lọ́kàn mi ẹ gbọ́dọ̀ kú o adé orí ọkọ mi ẹ gbọ́dọ̀ ṣì bọ́ àtùpà lọ́kàn mi ẹ gbọ́dọ̀ kú o àṣírí ọkọ mi ò ẹ gbọ́dọ̀ tú sẹ́ àtùpà lọ́kàn mi ẹ
ọba ló so yín po èṣù onítù yín ká èṣù bí èèyàn tí ó yá yìí ọlọ́run ọba ò ní ìjì owó wa orí àwọn ọmọ rẹ wọ́n ní tó bá ti kàn ló ká àwọn dandan Ayọ̀mídé ó ní kí ọ bí wọ́n ti ń kọba nílé bí wọ́n ti ń kọba lóko Emmanuel ló ń ṣe olóòkú fífẹ́ olóòkú gbà gbogbo Rachel lẹ́ni fọdún eléyìí ṣàṣemọ́ ọmọ Ajíbóyè járẹ́lẹ́ o Matthew Adéọlá tọrọ ní lọ́jọ́ bí rẹ̀ jẹ́ rántí lé nínú pálọ̀ bàbá rẹ̀ ọmọ àrò ayé ní ẹ̀ o Àkànní ńlẹ̀ ọmọ àrò ọ̀run ọmọ àrò àgbókè ọjà adájọ́ eégún àrò ń bẹ nígà bàbá tiyín ń bẹ lórí ẹṣin àrò tó ti mọ obìnrin rẹ̀ mọ́múlé ọmọ àrò nílẹ̀ ọmọ òye ẹgbẹ́ ńlẹ̀ ṣe bẹ́yìn lọ́mọ gàgà tó ti rọ́ṣirọ́ yọlé tó ní kìkìkìkì kó máa ró lórí ara wọn débi jáǹtà mo máa ráyè o alóyè lóhùn mo tún mọ àrò ọ̀run mo mọ̀ àrò àgbókè ọjà adájọ́ eégún ẹ̀yin lọ́mọ asọgbódì ilé ọmọ asọgbèdì ìgboro Àkànní ilé ọmọ asàkìtọ́dílé ọjà ṣe bẹ́yìn lọ́mọ aságbàládé ká mẹ́rìndínlógún bàbá tiyín lókù tí wọ́n ń fàṣọ sí ìwòwò ni wọ́n ń sọmọ ẹlòmíín nílé bàbá yẹn orí Alákànní bí ń bá wọn fẹ́ orílẹ̀ bàbá rẹ̀ gangan olóró níyàn ọmọ orí mi olóró ẹ̀kan ọmọ ewúrẹ́ òró tí ń jẹ lẹ́sẹ̀ gbàgede àgùntàn òró tí ń jẹ lẹ́sẹ̀ yàrá àkùkọ gàgàrà òró òtútù gbàrà mi dé ọlọ́run fẹ́ mọ́ jẹ ní pópó ọlọ́ọ̀fíà ta ni ó mọ̀ pé pópó ọlọ́ọ̀fíà gangan lójú bó ṣàkúnlẹ̀ bo orí mi nílé bàbá rẹ̀ tọ́gbé bí ọlọ́mọ òró tí mò ń gbárù ẹkùn mú ṣánṣán òró wọn lu ẹsẹ̀ ẹ̀ ń dò gbogbo ojú ní ṣán omele nínú ilé bàbá rẹ̀ dánáyàn gbóníyín olóró ẹ̀kan ọmọ àgbọ̀nyán gan ọgbọ́n lóró gbọ́ tí wọ́n ń jíjọ òru ìmọ̀ràn lóró mọ̀ tí wọ́n ń jíjọ ọ̀sán nílé bàbá rẹ̀ happy birthday to you o bàbá mi Àkànní o Adéọlá ọmọ Ajíbóyè ìwọ ní fọdún eléyìí ṣàṣemọ ní ilé ayé bẹ́ẹ̀yàn bá wá ní ọmọ lólẹ̀ yí pẹ́ mọ́ ń gbọ́ bí mo ti ń wí wọ́n kú bí ajá ti ń kú tòun tó gbóró wọ́n kú bágùntàn tí ń kú tòun ti bọ̀lọ̀bọ̀lọ̀ ẹnu